ọlọ́pàá ta ló kọ́kọ́ dé nu wọn. ìyá tẹ́lẹ̀ ló kọ́kọ́ dé. aṣọ kí ni. bàbá Emeka ló kọ́kọ́ dé. ọlọ́pàá. ayé ọlọ́pàá mi ti bàjẹ́. bàbá àwọn méjèèjì náà dé papọ̀. èkó ọlọ́jà. dákun kí ló ń wá nu ọjà ń dà yìí ná. sí ìwánu ọjà. káńtà ní bẹ́ẹ̀dì mi ẹ̀fọn ní fẹ́ǹsì mi àjọ máa ń sùn àjọ ń dì ní. ó lè ní ọ. àní mo fẹ́ ro oúnjẹ. mo ti gba tíkẹ́ẹ̀tì láàárọ̀ yìí mo ti gba tíkẹ́ẹ̀tì tí wàá ń béèrè lọ́sùn mo ti gba tíkẹ́ẹ̀tì. tó bá di sí ọwọ́ ọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ wá rí mi. ṣé o sì. ọba ń gbẹ́rù gan ni. àwọn ọlọ́run fi yín ràn. mọ̀mọ́. kí lẹ fẹ́ gbé àti pé bo lẹ ń gbé lọ. ẹ bọ́ ni ọba ń gbé lọ sórí ìta mẹ́ta ní dààmú àlejò. ilẹ̀ ṣé wọ́n sọ fún ẹ ni. wọn ò sọ nǹkan kan fún mi fúnra ara mi ni mo mọ̀ tí mo wá. gbogbo etí ẹran àti kò sí fún rẹ́tọ̀ ojú ẹran rẹ́tíwọ̀kì ẹ̀ ó ti sáré ni. kò ní dáa fún ọ bó ṣe ní kò ní dáa fún ọ. wọ́n ní pé rẹ́tíwọ̀kì ojú ẹ̀ ó ti sáré. ojú adùn wọ̀ náà. báyìí nǹkan ṣe máa ṣe nǹkan jàre. ọ̀dà iṣẹ́ wa wà tó ṣe mi ti bọ̀ oríṣẹ́ báyìí. ń fún ọ lẹ́tà ọlọ́ọ̀rọ̀ agbèjì tó bá dé àgbèjì báyìí odò olówó láyé rẹ nù. iṣẹ́ wo ni màmá lọ ṣe bẹ́ẹ̀. ìwọ sáà ti dé àgbèjì tó bá lórí àpáta bá fún ọ lẹ́tà lọ́bẹ̀ ojú rẹ méjèèjì ó kò lẹ̀ wọ́n sì fún ọ lówó tọ́mọ náà dọjọ́ kú ẹ̀. nínú ọlá pẹ̀lú bẹ̀rẹ̀ abẹ́ lálàbíyà ṣùgbọ́n lè láyà túbọ̀ òṣèlú ọmọ rẹ̀ ó dùn fún irun mi gidi gan-an àdúrà mi fún ẹ̀rẹ́ ni pé orí ṣe ọ̀pọ̀ ọdún láyé. ọjà ojú ọlọ́mọ òtó ẹni káláyà kó wá wọ̀. ìbàfẹ́lẹ́dùmarè ọba àjíkí ọba lẹ́ni ọba lánàá ọba títí ayérayé mo ṣe bá kọ́dà mo ṣe bá ṣẹ̀dá ìbà ọkùnrin ìbà obìnrin ìbà ọmọdé ìbà àgbàlagbà kábíyìn ò sí Elédùmarè ọba mi ọba lánàá ọba lẹ́ni ọba títí ayérayé dànsákì yín bàbá Adédoyin Kúkọ̀yí lórúkọ tèmi èmi lọ́mọ olómi méjì ọmọ àtẹ̀kọ̀mọ́lẹ̀ pọ̀kọ̀ ẹ̀kọ́ mímu ìka ìmọ̀ ọmọ aládé mẹ́rìndínlógún èmi lọ́mọ àròbí ọmọ àtòrì ètò yìí ètò gbajúmọ̀ òun náà ni mo tún mú wá fún yín ẹ̀yin náà ti mọ̀ pé lórí ètò yìí ara oríṣiríṣi òun la máa ń dá ara kan òun mo tún gbé wọlé lẹ́nìí àbí báwo lẹ ṣe wá rí sí àlejò mi orúkọ wo ni kí n tiẹ̀ kọ́kọ́ pè wọ́n náà tẹ́yìn gan bá ti rí ẹ mọ̀ pé Aponbepore lórúkọ wọn ẹlẹ́yinjú ẹgẹ́ obìnrin tó sí tọ́rọ̀ gbọ̀dọ̀ òṣèré tíátà ni wọ́n o àyànfẹ́ yín ni wọ́n olólùfẹ́ yín ni wọ́n lórí ètò lẹ́ni wọ́n jẹ́ kó máa yé mi pé àǹtí Doyin mo ní wọ́n ní ẹ fọkàn yín balẹ̀ ṣé ìgbádùn ni láti bẹ̀rẹ̀ títí dópin bẹ́ẹ̀ ló ṣe máa rí èmi náà wá ti gbáradì báyìí mo ti múra wọn sílẹ̀ ẹ jọ̀ọ́ jẹ́ kálejò mi máa wọlé bọ̀ ká bẹ̀rẹ̀ ètò náà ní pẹrẹwu ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò gbajúmọ̀.
gẹ́gẹ́ yìí lẹ́gbẹ́ wálé ni. mo tún ní pé ká tún lò lókè. Ẹ jókòó ẹ káàbọ̀ sórí ètò Gbajúmọ̀. Ẹ kújọ́ mẹ́ta. Ọjọ́ kan pẹ̀lú. Àwọn aráalé ń kọ́. Ẹ̀wọ̀ àlàáfíà ni gbogbo wọn wà. Ó yẹ jẹ́ fún yín ní ìṣẹ́jú kan àbí méjì láti fi kí àwọn olólùfẹ́ yín nílé. Kẹ́ dárúkọ yín ẹ jẹ́ kán tún mọ̀ yín ju bọ́n ṣe mọ̀ yín lọ. Ó yá. Ẹ̀yin olólùfẹ́ mi nílé, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, ẹ̀yin àbúrò mi, ẹ̀yin tatújọ jẹ́ dédé. Èmi ọmọ yín náà ni o. Èmi ni Mariam Kudi owó Ibrahim Bakare. Èmi náà ni mò ń kí yín o. Tí gbogbo yín mọ̀ ní Aponbepore. Ẹ kú lé o. Ojú tẹ̀dẹ̀ fi ń wò wá kò ní fọ́, etí tẹ̀dẹ̀ fi ń gbọ́ ní di o. A máa rí yín bá o. Àǹtí Mariam èmi rò pé bóyá orúkọ òyìnbó kan lè máa àbí báwo wà ní. Mariam náà bí orúkọ àyálò náà ni ẹ mọ̀ pé bí àwọn òyìnbó wọ́n ní Mariam àwọn kan Araba ní Mariam so ọtí orúkọ yìí. Ṣé pípọ́n ìyàwó yìí ṣé bí ẹ ti ṣe ni láti kékeré ní àbí ẹ̀dọ́gbọ̀n sí? Olúwa mo dúpẹ́ o aṣáájú bàbá mi báyìí tán máa ti pè ní bàbá Kúdí báyìí wọ́n á tó pè ní bàbá Èyìnbó nítorí bàbá mi dúdú gan ó dúdú bí kóró ṣí ni bọ̀ tí wọ́n ṣe wá bí mi àwọn sẹ́ẹ̀tì kan nínú wa àwọn kan dúdú àwọn kan pupa nílé wa. Ẹ sọ bí kékeré yín bó ṣe lọ fún mi. Wọ́n bí mi sí Àlàáfíà hospital ní Ìbàdàn then mo lọ sí iléèwé Secretariat Convent School ní Ìbàdàn kan náà ìyẹn ní alákọ̀ọ́bẹ̀rẹ̀. Mo lọ sí ti secondary school láti ibẹ̀ mo kọ́kọ́ ṣe exam kan tí wọ́n transfer mi ṣe ẹ̀kẹfà so àti ibẹ̀ àti primary 4 mo ti wà ní Queen's College Queen Elizabeth College ní Ìlọrin then láti ibẹ̀ ẹ mọ̀ school bàbá dúdú oríṣiríṣi hostel nǹkan tá má ṣà ń gbọ́ ẹ̀rù máa ń bà mí mo dẹ̀ kéré tí bàbá mi bá ti wá wò mí máa bàbá mò ń lọ torí Hausa ni bàbá mi ẹ mọ̀ Hausa dẹ̀ ni kì í ṣe gbogbo Hausa náà ni wọ́n fẹ́ kí ọmọ wọn àgàgà tó bá jóbìnrin kó pẹ́ ní school èmi wọ́n á fẹ́ wò pé tó bá tiẹ̀ máa ka nǹkan tó máa kà ló wáyé pé ilé ọkọ yá jẹ́ ká lọ but àwọn míì dẹ̀ ni wọ́n máa dúró pé òkè ibi tó bá ti fẹ́ tọ́kọ ẹ bá ti gbà kó máa lọ déédéé náà ni torí pé kọ́mọ má bàa yàyàkuyà ni wọ́n máa fi ń ṣe yẹn but wọ́n máa complain fún bàbá mi pé bàbá nǹkan báyìí ń ṣẹlẹ̀ ní school wa àwọn ní bàbá dúdú kan oríṣiríṣi bàbá mi ní bóyá máa bọ̀ ń bàdàn mo ṣe wà ń bàdàn nìyẹn àti bàdàn so mo tún ṣe lọ sí school kan náà ní ẹlẹ́ẹ̀lẹ́ grammar school so ìgbà tó yá mo jáde mo ṣiṣẹ́ díẹ̀ torí ó wù mí iṣẹ́ yìí ká gbóhùn sáfẹ́fẹ́ ó wù mí gan máa sọ fún dáàdì mi tí wọ́n rẹ́ wọn ní newscaster bàbá mi ní ó wù ẹ̀ ó máa mú lọ sọ́dọ̀ ọ̀gá mi Mr. Òkìkí Abíọ́lá ní NTA Ìbàdàn so ibẹ̀ ni mo wà pẹ̀lú wọn ìgbà tó yá mo kọjá sí ọ̀dọ̀ ọ̀gá wa Yẹmí Ògùnyẹmí tí ìgbà yẹn ọ̀gá mi náà ni Wálé Làwà ọ̀gá náà ni àjọ wà pẹ̀lú wọn wọ́n máa ń ṣe promo wálé promo wọ́n máa ń kọ́ wa lóríṣiríṣi bó ti gbà tí wọ́n wà lẹ́yìn tí yẹn bẹ́ẹ̀ mo ti wá rí àwọn ẹgbẹ́ oníṣàgé lóríṣiríṣi tán máa ń wá mo máa ń ṣe rẹ̀ àzàpọ̀tà àgbàlagbà mo máa ń rí mi rí àwọn bíi jẹ́ sàwáwù tí mádìmá kọ́ ló máa wù wọ́n ni ṣé ọmọdé ò lè sí inú ibi ni then mo dẹ̀ jẹ́ nìkan tẹ́ pé mi ìgbédè dáadáa nǹkan tí mi fi gbédè ni bàbá mi á sọ Haúsá wọ́n á sọ Yorùbá wọ́n mi Yorùbá ni wọ́n láti Ondo State Ìfọ̀n so wọ́n á sọ èdè ìgbà tí grandma wọn bá dé yẹn màmá mi bá dé àwọn á sọ èdè ìlú wọn Ìfọ̀n so òun ni wọ́n á fi kí wa wọ́n á fi bá mi sọ̀rọ̀ ìyá bàbá mi náà ọmọ Igala ni wọ́n ní former Benue State tó di Konginsin àwọn náà tó ń bá dé wọ́n á sọ èdè Igala fún mi so tí wọ́n bá jẹ́ àtẹ̀láwọn àǹtí náà àwọn náà sọ èyìnbó oríṣiríṣi mi kò jẹ́ kí n tètè mọ̀ mi kì í lè sọ̀rọ̀ mi ìmèdè sọ so ìgbà tí mo wà ní NTA ló tún help mi díẹ̀ so lẹ́nu pé ká máa wo nǹkan tó máa ń ṣe nílé ká máa wo eré àwọn bàbá yẹn ló tún jẹ́ kí n máa gbọ́ Yorùbá yìí tí n bá gbọ́ màá lọ sọ ńlé kí ni eléyìí wọ́n á fi fún mi so ti yẹn ni mo wá ń ṣe títí mo ṣáà lọ sí poli mo lọ ṣe bis admin poli tèwo poli Ìbàdàn so wọ́n wá ní audition kan ní UI nígbà kan so wọ́n ṣe wá pè mí ọ̀rẹ́ mi kan wá pè mí pé wọ́n ṣe audition pé kí n wá but English ni mo á débẹ̀ nǹkan first thing tí mo máa wọlé mi mọ̀ pé wọ́n tẹ̀ ti line up àwọn èèyàn ní ìta pé wọ́n kàn ní next
èmi kàn wọlé pé kí n wá bá wọn bá ní okay now take the script kó ka ilé yìí nǹkan tó máa ṣe ni pé bàbá yìí òun fẹ́ bàbá yẹn kórun mú sí mú ó nírun ìyẹn àṣé ó wá bá wọn ṣiṣẹ́ níbẹ̀ wọ́n kàn ní kí n wá ṣe ni mo wò pé wọ́n ní mo fall in love pẹ̀lú bàbá yẹn gan mo love ẹ̀ gan mo wò pé mo kàn gbójú mi kúrò pé kì í bẹ́ni pé kì í ṣe bàbá yẹn ni mò ń bá bí mo ṣe heart ẹ̀ ni bàbá yẹn ṣe wá ní oní future gan nínú iṣẹ́ yìí o kó tẹ́ra mọ́ so bí mo ṣe wọnú ẹ̀ nìyẹn. ìyẹn wá jẹ́ ọdún wo gan? ní 91 so gbà tó di bí 92 mo join 91 yẹn náà ni mo join Wálé Awójọbí entertainment ní Bódìjà Ìbàdàn ní New Bódìjà ní Old Bódìjà ni wọ́n wà ń gbà yẹn ibẹ̀ ni mo ti join wọn so bẹ́ẹ̀ mo ti rán àwọn ẹ̀mí mọ́ ní other side mo máa ń rí wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan ní máa lọ restaurant wọn máa ń rí wọn sójọ́ kan wọ́n á tó wá fẹ́ ṣe mo lọ join Wálé Awójọbí náà pé máa sọ fún Wálé ọjọ́ pé ọ̀gá mi o ó wù mí kí n join àwọn people yìí ṣé yóò bá wọn ṣe ni eré tá máa ṣe ká máa lọ ṣe advert kiri yìí máa ṣe mi ò fẹ́ mi fẹ́ kí mi náà wà ní ẹ ló wù mí wọ́n bá ní wàá ṣe má wọ̀rí bí mo ṣe rí àwọn àkóyọ oòrùn nìyẹn àwọn àkóyọ oòrùn náà UI náà wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n lè bí ọdún Adékànbí òun ni ara àwọn tó ń lead ńgbà yẹn níbẹ̀ mo wá lọ bá wọn torí àwọn náà jẹ́ bí colleagues ní díẹ̀ náà wọ́n máa fi jù mí lọ́ngbà yẹn ẹ mọ obìnrin náà bọ̀dá mo like nǹkan mo fẹ́ join wọ́n dẹ̀ ní òkè wá gba fọ́ọ̀mù ní òkè no problem so bẹ́ẹ̀ ni àwọn kọ́ wá stage wọ́n ṣe every time a lọ ṣe rehearsal ní UI so a dẹ̀ bẹ̀rẹ̀ a ṣe fíìmù kan gbà yẹn wọ́n pè ní ó lè kú ìjà ọ̀rẹ́. ó lè kú ìjà ọ̀rẹ́ ọdún wo nìyẹn? ní 93 na ṣe so ó dẹ̀ àwa youth ńlá pọ̀ nú ẹ̀ yàtọ̀ sáwọn ìyá Rainbow àwọn bàbá Ògún gbogbo wọn bẹ́ẹ̀ yẹn tí a jọ ṣe so inú mi dùn gbà tó ń ṣe ẹ̀ ní film house àwọn èèyàn ṣe comment because see I did the way I jump ẹ mọ̀ mo jump bẹ́ẹ̀ mo ṣá ẹ mọ̀ inú mi dùn so àwọn èèyàn àwọn ará ilé mi wá lọ wò mí mo máa ń sọ fáwọn èèyàn wá lọ wò mí èmi náà ti dé ní theatre èmi náà ti ń show. Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. Bàbá Bugatti. 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 ẹni ọmọ tó dáa. Fáàlì. first daughter mi ọkọ ẹ̀ tó fẹ́ honourable ni. Honourable. ọkọ ẹ̀. èmi ò ṣáà like kéèyàn máa gbéra ẹni kórí ẹṣin ayan I don't like it daddy. ìyàwó kápẹ́ńtà. yes kápẹ́ńtà kọ́ lọ́kọ ẹ̀ ni. ok máa fún ẹ ní màálù méjì. Màálù méjì. màá bẹ́ẹ̀ sọ fún ẹnjìníà ọmọ mi ó fún ẹ ní 300,000 sí. dádì tẹ́ ń wò yẹn wọ́n ní àbúrò kan tó bí ọmọ tó ń jẹ́ oyè tó ń ṣe ẹnjìníà mẹkáníìkì lèmi ṣe ń bí. ó ti fi rọ́jò ẹni tó bí ẹ ṣáà má kọ́ ọmọ tèmi rọ. mi ti báwo. mo ní fàdúrà ràn mí lọ́jọ́ bá ti rí owó máa fún ẹ ní owó kí ló dé. but I'm trying my best na mo ń gbàdúrà náà. ẹ máa káàbọ̀ ó fẹ́ sọ bí ni bàbá ìdẹ́ pé irọ́ ló fi ń jẹun kiri àdúgbò. sórí bó ṣe ń lọ lẹ́ẹ̀kan nǹkan tó attract mi ni kàkà ẹ̀. kí ni kókó inú ìwé ìròyìn sọ. kókó inú ìwé ìròyìn ló ń gbọ́ látẹ̀kan yẹn. arábìnrin lẹ́yìn náà dúró bíi wọ́n àná kan bàbá Bugatti tẹ̀ ń wò yìí fáwọn rajà lásán ni. mi ò mọ nǹkan tá a fẹ́ sí sọ̀rọ̀ wọn o a lè filẹ̀ báyìí ká máa wo dádì níran o. instant tí bá ti wọlé bẹ́ẹ̀ tí mo gbé báàgì dání ó yẹ kọ́pọ̀lọ́ ti sọ fún yín pé owó ló wà ń bẹ̀. bó ṣe wà nìyẹn. tágẹ̀mí tí wàá gbóhùn ti fi ṣẹlẹ̀ kí lẹ sẹ́yìn máa jẹ lọ. àgbàyà lé. jọjọ kí ni mo lè rí fẹnu gbánu léyìn náà. tẹ́lẹ̀ rí fẹnu gbá ṣebí gbà tẹ́ ń bọ̀ ẹ rí fẹ́rẹ́ mọ̀ ní kí ló tẹ̀ fẹnu gbà kẹ́ tó wọlé. lẹ́yìn tí mo sọ fún ẹ tínú ẹ dùn tán ìgò mélòó ló mú. ẹ sà ìgò mẹ́ta náà lè fún mi. ìgò mẹ́rin ni. mi mú kẹrin tán. ṣùgbọ́n look my son engineer Oye let me tell you at the age of 22 ló ti di millionaire. ọkọ mi ò máa ní tó bẹ́ẹ̀. tí ẹ̀yin àtàwọn olólùfẹ́ yín mo fẹ́ ká wò báyìí nítorí àkókò abala yẹn là ń pè ní ojú abẹ àwọn tó ní ìbéèrè wọn wà àwọn tó dẹ̀ fẹ́ kí yín àwọn náà wà ń bẹ̀ ṣé ká sojú abẹ ń kò. ẹ jẹ́ àṣọ. ẹ jẹ́ àṣojú abẹ ń kò. Adédòkun Nafsat Abímbọ́lá mo ń sọ̀rọ̀ láti Federal Polytechnic Ọ̀fà mo fẹ́ sọ nípa Aponbepore ipe ṣé kò sí tá a fi rí wọn nu fíìmù mọ́ àtìgbà tán ti ṣe fíìmù Aponbepore láti rí wọn láti pé ṣé kò wù wọn kàn ṣe fíìmù mọ́ ni
àbí kí ni nǹkan tó ṣẹlẹ̀ tá a fi rí wọn mọ́. ẹ dá ẹnìyẹn lóhùn ní ṣókí. mo ti ṣe ìyàwó fa kò gbẹ́bọ kò gbóògùn mo ṣe àwọn iṣẹ́ kan náà lẹ́yìn Aponbepore náà ṣùgbọ́n ṣe mọ̀ nípa ẹ̀ mo ń ṣe precious stone mo ń ta precious stone so máa ń gbé lọ sí African country ó ní hòtẹ́ẹ̀lì kan tó hòtẹ́ẹ̀lì Babangida tó wà wọ́n pè ní Palm Beach Hotel ní Lomé ibẹ̀ ni mo máa ń kọjá mi lọ so ká tó lọ sí France ṣe mọ̀ nǹkan tí nǹkan kan bá ti gbọ́ ẹ mọ́ṣẹ́ wa a máa dúró so yẹn ni èmi náà wá ń wò pé well ibẹ̀ yẹn náà wà òkè iṣẹ́ yẹn náà jẹ́ dùn so yẹn mo kọ́kọ́ gba àsìkò mi bọ̀ kí n ṣe pé mi ṣe mò ń ṣe mo tún wá ń tọ́jú ilé ká tọ́jú ọmọ tọ́jú ọkọ ṣe mọ̀ mo tún fi yẹn náà ṣe ẹ̀kọ̀ọ̀kan náà àtún máa wò nítorí a mọ̀ yìí pé ẹni tí wọ́n tí ì bí gan ó sì máa wá ṣiṣẹ́ so ìyẹn làwa náà fi ń tọ́jú ilé tàdé rọra ń ṣe díẹ̀díẹ̀. ẹ jẹ́ àtún padà sójú ọ̀gbìn. orúkọ mi ni Adébáyọ̀ Samuel Ọlámilékan student Federal College of Agriculture Ìbàdàn. Ìbéèrè tí mo fẹ́ béèrè lórí arábìnrin wa Aponbepore òun ni wípé ó ti pẹ́ ta ti rí wọn nínú fíìmù a dẹ̀ gbọ́ pé wọ́n ṣègbéyàwó nígbà kan rí bóyá ọkàn ṣé ìbéèrè tí mo wá fẹ́ béèrè báyìí ni pé ṣé ọkàn wọn ni ò jẹ́ kó ṣe fíìmù mọ́ ni àbí nǹkan míì ló dí wọn lọ́wọ́ tí wọ́n fi ṣe fíìmù mọ́. kì í ṣọkọ mi o ọkọ mi kọ́ṣẹ́ mọ́ àwọn obìnrin a ní láti ká tọ́jú ilé ni ìtọ́jú ilé ṣe pàtàkì yẹn ló fà tèmi náà fi fàsẹ́yìn díẹ̀ láti tọ́jú ilé then mo dẹ̀ tún ṣe course mo lọ fún course directing mo dẹ̀ tún ṣe editing mo kọ́ nípa editing náà so àwọn nǹkan tó fa kan má rí mi ní déédéé nìyẹn dẹ́ẹ̀dẹ́ mọ́ piracy náà wọ́n disturb wa díẹ̀ ká sọ ọjà kan marketer ní kókò sówó ìyẹn náà tún fa nǹkan tó yẹ pé ká kówó lé nǹkan ẹ mọ̀ ká má rí kẹ́dẹ̀ bá ẹ̀yin aráàlú ẹ̀yin ará lé ẹjọ́ ẹ má ra piracy mọ́ ẹ jẹ́ káwọn èèyàn wa náà jẹun ìyẹn ó ní wá lára gan wọ́n ṣe ìjàmbá fún wa gan ẹ mọ̀ nǹkan yẹn fà tó yẹ kémi náà o tí mo rọra ní sùúrù díẹ̀díẹ̀. gbogbo ẹ̀yin olólùfẹ́ àǹtí Mariam Aponbepore òun ni wọ́n ti dá yín lóhùn àwọn ìbéèrè tí ẹbí wọn yìí tẹ bá wá tún ìfẹ́ béèrè nǹkan míì nípa wọn jẹ́ kó máa yé mi pé àwọn ti dé báyìí ní ìsìn ẹ̀yin tí wọ́n ti yín àbí bẹ́ẹ̀ kọ́ ẹ fi àwọn ìbéèrè tẹ fẹ́ béèrè ẹ fi ránṣẹ́ sí nọ́mbà àti àdírẹ́sì tó hàn ìyẹn ní ojú amóhùnmáwòrán yín lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ bá wa pàdé lórí Facebook lórí Twitter àti lórí Instagram GbajumoTV ApreelTV Plus lórí YouTube pàápàá àwa ń bẹ̀ Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. ọlọ́pàá ta ló kọ́kọ́ dé nínú wọn. ìyá tẹ́lẹ̀ ló kọ́kọ́ dé. aṣọ kí ni. bàbá Emeka ló kọ́kọ́ dé. ọlọ́pàá. ayé ọlọ́pàá mi ti bàjẹ́. bàbá àwọn méjèèjì náà dé papọ̀. èkó ọlọ́jà. dákun kí ló ń wá nu ọjà ń dà yìí ná. ní ìwánu ọjà. káńtà ní bẹ́ẹ̀dì mi ẹ̀fọn ní fẹ́ǹsì mi àjọ máa ń sùn àjọ ń jí ni. ó lè ní ọ. àní mo fẹ́ ro oúnjẹ. mo ti gba tíkẹ́ẹ̀tì láàárọ̀ yìí mo ti já tíkẹ́ẹ̀tì tí wàá ń béèrè lọ́sùn mo ti gba tíkẹ́ẹ̀tì. tó bá di sí ọwọ́ rọ̀lẹ́ kọ́ wá rí mi. ọba ń gbẹ́rù kan ni. àwọn ọlọ́run fi yín ràn. mo mọ. kí lẹ fẹ́ gbé àti pé bo lẹ ń gbé lọ. ẹ bọ ni ọba ń gbé lọ sórí ìta mẹ́ta ní ń dààmú àlejò. ṣé wọ́n sọ fún ẹ ni. wọ́n sọ nǹkan kan fún mi fúnra ara mi ni mo mọ̀ tí mo wá. gbogbo etí ara àti kò sí fún rẹ́tíwọ̀kì ojú ẹ̀ hàn rẹ́tíwọ̀kì ẹ̀ ó ti sáré ni. kò ní dáa fún ọ bó ṣe ní kò ní dáa fún ọ. wọ́n ní pé rẹ́tíwọ̀kì ojú ẹ̀ ó ti sáré. ojú adùn wọ̀nà. báyìí nǹkan ṣe máa ṣe nǹkan jàre. ọ̀dà iṣẹ́ wa wà tó ṣe mi ti bọ̀ oríṣẹ́ báyìí. ń fún ọ lẹ́tà ọlọ́ọ̀rọ̀ agbèjì tó bá dé agbèjì báyìí odò olówó láyé rẹ nù. iṣẹ́ ọ̀nà máa lọ ṣe bẹ́ẹ̀. ìwọ sáà ti dé agbèjì tó bá lórí àpáta bá fún ọ lẹ́tà lọ́bẹ̀ ojú rẹ méjèèjì ló kó lẹ̀ wọ́n sì fún ọ lówó tọ́mọ náà dọjọ́ kú ẹ̀. nínú ọlá pẹ̀lú ìdẹ̀ra pẹ̀lú àlàáfíà ṣùgbọ́n lè láyà túbọ̀ òṣèwọ̀n ọba rẹ̀ ó dùn fún ìrún mi gidi gan-an àdúrà mi fún ẹ̀rẹ́ rí pé o ò ní ṣe ọ̀pọ̀ ọdún láyé. ọjà ojú ọlọ́mọ òtó ẹni káláyà kó wá gbọ́. orúkọ tèmi ni Akínṣó Ayọ̀dèjì òṣèré tíátà ni mí. ìwọ tó bá fẹ́ di gbajúmọ̀ make sure pé òun wo ètò Gbajúmọ̀. abala oríṣiríṣi ló wà lórí ètò Gbajúmọ̀
èyí tèmi àti yín fẹ́ wọ̀ ní ìsìn tá a fi ń dára wa lẹ́kọ̀ọ́ nípa ìṣe àti àṣà ilẹ̀ Yorùbá ni. Inú mi dẹ̀ dùn pé ẹ̀yin náà jẹ́ èèyàn kan tí ó máa ń wá ìmọ̀ kún ìmọ̀ nípa èdè àti ìṣe àbí bẹ́ẹ̀ kọ́. Kì í ṣe eré abala yìí kì í ṣe láti fi mọ ẹni tó gbọ́ Yorùbá jù bí kì í ṣe láti fi dára wa lẹ́kọ̀ọ́. Nǹkan tẹ́ ẹ bá kọ́ ń bíbà yìí á tún ràn ẹ̀yin náà lọ́wọ́, á ran àwọn tí wọ́n ń wò wá lọ́wọ́ nílé á tún ran àwọn náà lọ́wọ́. èmi kan tẹ wọ́n kọ́ oríṣiríṣi torí mo máa ń jókòó sí ìdí TV tẹ́ bá ti ń ṣó ẹ̀ láti máa àmọ́ iye nǹkan tí mo ti kọ́ tí mi ti ẹ̀ gbọ́ rí mo ti gbọ́ ẹ try gan. Abala ṣó láyà òun ló kàn báyìí. Ṣùkú tó wà níwájú èmi àti yín yìí ìbéèrè 10 ló wà nù ẹ̀. Ẹ máa mú 3 tí mo máa bi yín ẹ dẹ̀ dáhùn olólùfẹ́ yín lóhùn lè ṣó ti yá. Ẹbí kọlẹ̀. Ìbéèrè kẹjọ tó jẹ́ àkọ́kọ́. Kábíyèsí là kí ọba, kára ó le là kí ìjòyè. Ọba wo ni wọ́n kọ́kọ́ kí ní kábíyèsí nílẹ̀ Yorùbá? Aláàfin Ṣàngó. Aláàfin Ṣàngó. Aláàfin Ọ̀yọ́. Ẹ rí yẹn nínú àwọn ìwádìí tí ẹ ń ṣe káàkiri àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ gbà. Ẹ ṣé o, ẹ ṣé. Ẹ ṣé. Pàtẹ́wọ́ fún mi náà. Ó yẹ kí n pàtẹ́wọ́ fún yín. Ìbéèrè kẹta tó jẹ́ ìkejì. Ìlú kì í wà kó má ní olórí. Ìlú wo ni olórí ẹ̀ la máa ń sọ wípé Olú? Olú of Ondo. Olú of Rẹ́mọ. Àwọn Olú. Ondo. Nǹkan tẹ́ ẹ máa mọ̀ dé ni o. Nǹkan tí mo mọ̀ ni mo ti gbọ́ dáadáa. Olú ti Ìlaró. Bẹ́ẹ̀ ni. Olú ti Ìlaró. Ìbéèrè kẹsàn-án tó wá jẹ́ ìkẹta. Ìlú àti ọba yìí náà ṣáà ni. Ìlú kì í wà kó má ní olórí. Ìlú wo ni a lè wá ọba yìí sí Àjàlọ́run? Ìjẹ̀bú ló wà. Ìjẹ̀bú bo. Ìjẹ̀bú dẹ̀ pọ̀. Ìjẹ̀bú pọ̀ Àjàlọ́run. Ṣé kì í ṣe Ìjẹ̀bú Mùṣín? Kì í ṣe ti Mùṣín. Ìjẹ̀bú Òde ńkọ́? Ìjẹ̀bú pọ̀ àwọn Ìjẹ̀bú Rẹ́mọ ló máa ń jẹ́. Ìjẹ̀bú Ifẹ̀. Ìjẹ̀bú àlá. Ẹ dẹ̀ mọ̀ o. Ìjẹ̀bú Ifẹ̀. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan akátí máa fi dára wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ yìí àwọn nǹkan tá a máa ń kà jáde nǹkan tá a máa ti ń gbọ́ ni àmọ́ tí a kì í ṣe àkíyèsí sí ó dẹ̀ kan dandan ká máa ṣàkíyèsí sí wọn. Àwọn òwe mi wà tí mi gbọ́ rí o tí mo máa ń gbọ́ ń bì. Tẹ̀lé máa ń gbọ́ yàrá ìwádìí táwa náà ń ṣe òun náà nìyẹn. A dúpẹ́ pé a fi ìwádìí wa a fi ń dáwọn èèyàn lẹ́kọ̀ọ́ nílé. Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. Àǹtí Mariam mo rí bẹ́ẹ̀ ṣe ń yí lẹ́ẹ̀kan yẹn gbàtẹ́ dé tẹ́ ẹ̀ ń yí sọ́tún tẹ́ ẹ̀ ń yí sósì kí lẹ máa nífẹ̀ẹ́ láti ṣe tí ẹ bá sí lẹ́nu iṣẹ́ àbí tẹ́ ẹ bá rìnrìn àjò àbí tẹ́ ẹ bá lọ ṣe ìwádìí. Mo máa wà lórí system. Mo máa ń fẹ́ kí n máa wo oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú mi láti fi compare nǹkan tó ń ṣẹlẹ̀ dẹ́ mo máa ń kọ script gan tí má ti ráyè mo lè ṣe. Àwọn ìtàn wo lẹ ti kọ tó tá a mọ̀? Ìtàn tí mo kọ àyè tí bíi ṣótán nìyẹn tí mo ṣe ń gbà yẹn ìyẹn ó kàn jẹ́ ìtàn inú ilé ni ṣe rí nígbà tí mo fẹ́ kọ ìtàn tí mo gbé tàn kan jáde mo fún ọ̀gá mi Rashidi ẹnu nígbà yẹn mo fi hàn wọ́n ní ìtàn South Africa ibi tẹ́yìn mọ̀ lẹ́ẹ̀rí ibi tí wọ́n bá rí mọ̀ nìyẹn máa ń mọ̀ ẹ jẹ́ ká wò ó ní nǹkan tó ti ṣẹlẹ̀ tí oríṣiríṣi ibi tèmi náà ti lọ tó pé Nàìjíríà yìí náà ni nílẹ̀ Yorùbá wa yìí ni kí n tẹ̀ tó ń ṣe pé ká lọ sílùú bòmíì bọ̀tẹ́ mọ̀ ká gbá research ká tó máa ṣe story wa ohun gangan mo fẹ́ bá àwọn èèyàn wa sọ nǹkan tá a bá fẹ́ ṣe tán ní ọkọ àtìyàwó gan ń jà nulẹ̀ ẹ wò dáadáa ẹ tọpinpin kí ló fà á
kẹ má kọ̀ọ̀kan nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé yín nìkan kan ni kẹ fi kọ ìtàn ẹ̀kọ́ tó yẹ pé ẹ máa mú lọ́tún mú lọ́sì kí ni àtúnṣe nǹkan tó máa fa. ẹ̀yin ṣá lọ́rọ̀ kan ẹ nífẹ̀ẹ́ sí ká máa ṣe ìwádìí lọ́lọ́kan ọ̀jọ̀kan ìwádìí ijó lèmi fẹ́ ṣe pẹ̀lú yín báyìí ní ìsìn abala gbajúmọ̀ ń jó òun ló kàn ẹ bá ń gbóhùn sókè ẹ jẹ́ àjò. ọ̀gá ṣé ìkébé àti kékeré ló ti wà ńbẹ̀. mo máa ti rí gan tẹ́lẹ̀. ijó tá a jó tán yẹn tá lé ẹni tó kọ náà. Alhaji Wasiu Ayinde Marshal àwọn ló kọ. kí wá ni wọ́n pe àkọlé ẹ̀. wọ́n dà pé Fuji Generation. Fuji. Legacy ni wọ́n pè. Legacy ni wọ́n pè. Aunty Mariam àwọn ọmọ yín ń kọ́ ṣé ìkọ̀kan ni wọ́n ti ń ṣe bí ẹni gbé irú ìgbésẹ̀ iṣẹ́ tẹ̀yìn náà yàn láàyò. Tòótọ́ ìkànnì wọn àkọ́bí mi ó ní òun náà máa ń kó àwọn ọ̀rẹ́ ìjọ wọ́n ń ṣe program kan pè ní chat with Zay so wọ́n jọ máa ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ teenagers àwọn problem tí àwọn ọ̀dọ́ máa ń face pẹ̀lú àti bọ́ọ̀. ṣé yẹn lórí amóhùnmáwòrán àbí aṣọ̀rọ̀mágbèsì. àwòrán ni wọ́n ṣe ń ṣe ni wọ́n kóra wọ́n ṣe ń ṣe wọ́n rọra ń yá wọ́n ṣe ń pò pọ̀ ni ọlọ́run á fún wọn ṣe àdẹ́jẹrẹ gbogbo wọn láṣẹ lọ́wọ́ ọlọ́run láti ọ̀dọ̀ olóòtú àgbà ètò gbajúmọ̀ wọn ní ká fún yín lẹ́bùn yìí NAFCAP Enterprises àwọn náà fún yín lẹ́bùn Dúpẹ́ Cosmetics and Spa ìyẹn tí gbogbo èèyàn mọ̀ sí alájà ṣáínṣáín àwọn náà wọ́n fún yín lẹ́bùn wọ́n fẹ́ kẹ́ dúpẹ́ lọ́wọ́ wọn. ẹ ṣé o gbogbo iléeṣẹ́ tí wọ́n ṣe alágbàtẹ̀rù gbajúmọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín o ọwọ́ yín á máa lọ sókè o iná ò ní tán wọ yín o a máa bá yín a máa rí yín bá ní iléeṣẹ́ Gbajúmọ̀ náà ìràwọ̀ yín tó ti ń tàn káàkiri wọn máa tàn lọ ẹ̀yin náà lágbára Ọlọ́run ìràwọ̀ yín máa tàn ní o wọn ní fọmọ yín wọn ní gbé wá bá yín ní gbòòrò aburú lórí ẹnì kọ̀ọ̀kan wọn lágbára Ọlọ́run. ló bá ga àmì ó gbàdúrà yá a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àwọn olólùfẹ́ yín lé ṣé ẹ lè fi Haúsá kẹ́ fi kí wọn. máa kí wọn torí mutane mu yanzu na dawo Mariam ya dawo na da wani zai yi abun zai kuma za ki je kokari ina so kin tambaye mu inda kin tambaye mu kin samu dama ni kuma zai baki me kin kina so yanzu da Allah ki jira mu kira ni wanda kina da kudi kuna da wani abun za ki bani ki kira ni ne Mariam ki kira ga Aunty Doyin ita kina da number na ki den penta zai baka gode nta ka bá dà mo ṣàgbọ́ Mariam mo dẹ̀ gbá Aunty Doyin náà mo dẹ̀ mọ̀ pé ẹ̀ ń kí wọn ní pé ayọ̀ ìdùnnú ta fẹ́ fi wọ́n sí báyìí òun náà la máa bá wọn níjọ́ mi ta bá tú wá Adédoyin Kúkọ̀yí àti Aunty Mariam à ń dágbére pé láyọ̀. ọlọ́pàá ta ló kọ́kọ́ dé nínú wọn. ìyá tẹ́lẹ̀ ló kọ́kọ́ dé. aṣọ kí ni. bàbá Emeka ló kọ́kọ́ dé. ọlọ́pàá. ayé ọlọ́pàá mi ti bàjẹ́. bàbá àwọn méjèèjì náà dé papọ̀. èkó ọlọ́jà. dákun kí ló ń wá ní ọjà ń dà yìí ná.
ní ìwánu ọjà káńtà ní bẹ́ẹ̀dì mi ẹ̀fọn ní fẹ́ǹsì mi àjọ máa ń sùn àjọ ń jí ni. ó lè ní ọ. àní mo fẹ́ ro oúnjẹ. mo ti gba tíkẹ́ẹ̀tì láàárọ̀ yìí mo ti já tíkẹ́ẹ̀tì tí wàá ń béèrè lọ́sùn mo ti gba tíkẹ́ẹ̀tì. tó bá di sí ọwọ́ ọ̀rọ̀ lẹ́kọ́ wá rí mi ọba ń gbẹ́rù kan ni. àwa ọlọ́run fi yín ràn. mo mọ. kí lẹ fẹ́ gbé àti pé bo lẹ ń gbé lọ. ẹ bọ ni ọba ń gbé lọ sórí ìta mẹ́ta ní ń dààmú àlejò. ṣé wọ́n sọ fún ẹ ni. wọ́n sọ nǹkan kan fún mi fúnra ara mi ni mo mọ̀ tí mo wá. gbogbo etí ẹ̀ràn àti kò sí fún rẹ́tíwọ̀kì ojú ẹ̀ràn rẹ́tíwọ̀kì ẹ̀ ó ti sáré ni. kò ní dáa fún ọ bó ṣe ní kò ní dáa fún ọ. wọ́n ní pé rẹ́tíwọ̀kì ojú ẹ̀ ó ti sáré. ojú adùn wọ̀nà. báyìí nǹkan ṣe máa ṣe nǹkan jàre. ọ̀dà iṣẹ́ wa wà tó ṣe mi ti bọ̀ oríṣẹ́ báyìí. ń fún ọ lẹ́tà ọlọ́ọ̀rọ̀ àgbìjì tó bá dé àgbìjì báyìí odò olówó láyé rẹ nù. iṣẹ́ ọ̀nà máa lọ ṣe bẹ́ẹ̀. ìwọ sáà ti dé àgbìjì tó bá lórí àpáta bá fún ọ lẹ́tà lọ́bẹ̀ ojú rẹ méjèèjì ló kó lẹ̀ wọ́n sì fún ọ lówó tọ́mọ náà dọjọ́ kú ẹ̀. nínú ọlá pẹ̀lú ìdẹ̀ra pẹ̀lú àlàáfíà ṣùgbọ́n lè láyé àdúgbò òṣèwọ̀n ọba rẹ̀ ó dùn fún ìrún mi gidi gan-an àdúrà mi fún ẹ̀rẹ́ rí pé o ò ní ṣe ọ̀pọ̀ ọdún láyé. ọjà ojú ọlọ́mọ òtó ẹni bá láyà kó wá gbọ́